So good day everyone, a kú dédé àsìkò yìí, mo kí yín tẹ̀ṣọ́ tológun. Ẹ jáwo ṣàkóyìn kan tí ń lọ báyìí lórí àwọn òwe kan eléyìí tó ń jáde tó dẹ̀ jẹ́ wípé ó fẹ́ jọ bí ẹni tó rú àwọn èèyàn lójú. Òwe kan sọ wípé ṣòkòtò àránlẹ̀ ń wò níbàdí, ojú alájàpá ń kan kísà lẹ́yìn òdì. Kí ni òwe yìí ń sọ gangan? Now let's break it down. Ṣòkòtò àránlẹ̀ ń wò níbàdí, ojú alájàpá ń kan kísà lẹ́yìn òdì. Tá bá gbọ́ òwe yìí a lè má fẹ́ mọ ìtumọ̀ rẹ̀. Kò dàbí pé a sọ wípé adìẹ ń làágùn ìyẹn ni ò jẹ́ ká mọ̀. So when we are going deep down to this proverb, when we are seeing someone, maybe that person is shining, or that person's skin is glowing, or that person is doing well, bóyá ẹni yẹn ó ń ṣe nǹkan mèremère, or ó wọ aṣọ lásìkò, ó wọ bàtà àsìkò, oríṣiríṣi nǹkan. Tá bá sọ wípé ṣòkòtò àrán, kí ni ṣòkòtò àrán? Wọ́n fi kíní yìí pa òwe. Ṣòkòtò àrán nínú òwe yìí ó túmọ̀ sí nǹkan tó jẹ́ iyebíye tá a rí lára èèyàn. So when we are seeing this, maybe that person is wearing some clothes that is expensive. So we don't actually know what he or she is passing through before he or she can afford what she's wearing. Now jẹ́ ká ṣe báyìí. Wọ́n ní ṣòkòtò àrán tá à ń wò níbàdí, àmọ́ ojú alájàpá ó ń kan kísà lẹ́yìn òdì. Ìyẹn ni wípé ó ní iṣẹ́ tí ẹni yẹn ń ṣe kó tó di wípé ó ra nǹkan tí ó lè rà yẹn. Torí tí ó bá jẹ́ wípé bóyá ó ṣiṣẹ́ kò ní ra nǹkan tó rà. Bẹ́ẹ̀ ni ojú rẹ̀, nǹkan tójú ẹ̀ tí ó ń kàn lẹ́yìn òdì ó pọ̀ gidi gan kó tó lè ra irú nǹkan báyìí. Àsìkò tá à ń lo òwe yìí ni wípé bóyá nígbà tí ẹnìkan tó bá ń ṣe dáadáa tó ń wọṣọ àsìkò, àmọ́ tó jẹ́ wípé kò gbọ̀nà ẹ̀bùrú ṣe o, tó jẹ́ wípé ojú ẹni yẹn ó ń rí lànà orí tó pọ̀ kó tó lè di wípé ó ra àwọn nǹkan tó rà yìí. Àmọ́ ní ẹni yẹn máa ń pa òwe yìí fún ẹnìkan wípé ẹ wò ó, ṣòkòtò àrán là ń wò níbàdí o, ojú alájàpá ó ń kan kísà lẹ́yìn òde. That person is saying a lot. That person is saying a lot. So that's what we are saying. Now here in our Mike Yoruba Village, ibẹ̀ làwọn báyìí tá a ti ń dábẹ̀rù dáadẹ̀ ń rọ̀ bí òwe. Ẹ gbìyànjú, ẹ like, kẹ́ share, kẹ́ comment. And also if you want to learn Yoruba language, you can kindly reach out to me and book me as your tutor. We also sell ebook in low price. You can DM, then let's start the journey of Yoruba language together. Thank you very much. My name is Mike Inyanda Akinkunwowo Akinlojuogun. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.